kí wa nínú ilé aláyọ̀ yìí. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi pátápátá. Ẹ̀yin ẹ̀gbọ́n mi gbogbo yín pátápátá ni mo kí. Láláì yọ ẹnìkankan sílẹ̀. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, káàkiri àgbáyé, ojú tí ẹ fi ń wò mí, ojú náà mà ní fọ́. Tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi ni, kò ní jẹ́ ìpín èmi àti yín. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa taya tọmọ tẹbí tará. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Lápẹ́ yẹn ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo mú wá fún wa lónìí. Ẹ jẹ́ kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà wípé ẹ̀yin ni aṣọ, ẹ̀yin láṣọ ara mi. Ọlọ́run ò ní fà yín ya. Èmi lẹ́ mọ̀ rí, ẹ̀yin náà ni mọ̀ wá bá. Ọlọ́run ò ní jẹ́ ká súra wa. Ìfẹ́ tí ẹ wá ní sí mi tí ẹ fi ń wò mí ní gbogbo ìgbà, Ọlọ́run nípa náà fẹ́ náà o. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín torí pé ìfẹ́ lẹ ní sí mi. Nǹkan tí mo wá fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi náà ni pé ẹ bá mi subscribe torí pé nǹkan tí mi náà fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Ó sì dá mi lójú pé ẹ ṣe fún mi. Nǹkan tí mo fẹ́ náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share àwọn program mi, ẹ bá mi like. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ béèrè. Èmi ò sí nínú àwọn tí tó máa sọ̀rọ̀ oògùn lọ, tí wọ́n wá dé àárín tí ó takú, tí ò ní kẹ́ ẹ mówó wá kí o tó fún yín ní ètò kù. Wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn nǹkan tí èmi náà ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń kọ́ àwọn nǹkan yìí lọ́dọ̀ wọn, wọ́n ń gba owó. Tó ti yé yín, wọ́n ń gba owó lọ́wọ́ wa ká tó lè fi àwọn àṣírí kalẹ̀. Àwọn àṣírí yìí lèmi máa ń filẹ̀ fún yín ní ọ̀fẹ́ yìí láì béèrè owó. Nǹkan tí mo wá béèrè náà ni pé ẹ bá mi subscribe. Ṣé ó wá yẹ kẹ́ ẹ subscribe àbí ò yẹ kẹ́ ẹ subscribe bí? Ó yẹ torí pé mi ò béèrè owó. Nǹkan tí mo fẹ́ náà ni pé ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì nínú ilé. Kí ni a máa lọ wá lénìí àti kí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa? Mo fẹ́ sọ̀rọ̀ nípa tí ọ̀tá bá pọ̀ lápọ̀jù, tó jẹ́ pé iná ò tán lásọ, ẹ̀jẹ̀ ò tán lè kánná, ọ̀tá pọ̀ fún wa. Kò sẹ́ni tí ò lọ́ta o. Ọ̀tá ibi iṣẹ́, ọ̀tá àdúgbò, kódà nínú ilé ẹni, ọ̀tá ń bẹ. Ká tó wá sọ pé ìta. Kò dẹ̀ wá sí, wọ́n ní tí kulé ò bá pa ni, tòde ò lè pa èèyàn. Jẹ́ ká kọ́ yanjú tinú ilé náà, ká tó wá yanjú tìta. Àwọn ọ̀tá inú ilé. Iṣẹ́ mo mú wá fún wa lónìí. Gbogbo bá ti jẹ́ ọ̀tá, ọkùnrin ni, obìnrin ni, kódà kó jẹ́ àwọn òpó Ọlọ́run, wọ́n máa ń dá èèyàn láàmú. Tó ti yé yín, àwọn òpó Ọlọ́run, àwọn t'Ọlọ́run máa ń sọ pé ẹ bá mi arrest ẹni yìí, ọ̀tá mi ni kò gbọ́rọ̀. Ó ti yé yín, àì fi gbogbo ẹnu pè é. Àwọn ìyá wa nù. Ẹyẹ dáadáa lẹyẹ yín o. Àfi ju ẹyẹ tí ń jẹ gbangba lé ọba. Mojúbà yín. Ìyọ́nú yín ni mo fẹ́ o. Àtèmi àti yín, a ní rí bínú àwọn àgbàlagbà. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá fún iṣẹ́ ọ̀tá. Ẹ jẹ́ ká lọ wá ewé sáwóré pèpè. Sáwóré pèpè tútù, ẹ jẹ́ ká lọ wá. Àti ẹ̀tù ìbọn original táwọn olóyìnbó ń pè ní gunpowder. Tó ti yé yín báyẹn, pẹ̀lú ewé
ṣàwérèpèpè tútù. Ẹ jẹ́ ká gún ewé ṣàwérèpèpè yìí, ká gún mọ́ ẹ̀tùbọ̀n àti ọṣẹ dúdú. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, bá mi share program mi. Àwọn nǹkan tí ò bá yé yín, ẹ lè béèrè ìbéèrè, ẹ lè pè mí, ẹ lè bá mi sọ̀rọ̀ ní WhatsApp. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè, màá ṣàlàyé fún yín. Lórí fídíò yìí náà, ẹ comment, ẹ share, ẹ like. Tá bá ti wá gún ṣàwérèpèpè mọ́ ẹ̀tùbọ̀n tá ti gún, ẹ jẹ́ ká wá gún mọ́ ọṣẹ dúdú. Báwo la ṣe máa lò ó? Alẹ́ la máa ń lò ó, àì lò lọ́sàn-án. Alẹ́ òun la máa lò ó. Ẹ jẹ́ ká lọ sẹ́yìn kùlé wa, ká wá gbẹ́lẹ̀ kótókótó. Kílẹ̀ yẹn jìn, kó jìn tó ọwọ́ mi, ká gbẹ́lẹ̀ yẹn dáadáa, kó jìn tó ọwọ́ mi, kó tó bí 9 inches. Tó ti yé báyẹn, ká gbẹ́ kó tó bí 9 inches tàbí 6 inches. Èyíkéyìí tó bá rọ̀ wá lọ́rùn. Tó ti yé yín. Tá bá ti wá gbẹ́ ilẹ̀ yẹn, á wá èédú ògúnná tí iná wà lára rẹ̀ tó kẹ̀ dáadáa, á kó sínú kòtò yẹn. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, ẹ bá mi share program. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àbùṣe ń tolókun, àbùṣe ń tọlọ́sà, ẹ̀yin náà kan tó kẹ́ ẹ torí kan. Ẹ̀yin tẹ́ ti subscribe, àpò sásá mọ̀ ráì gbẹ, àpò yín ò ní gbẹ. Mo bẹ̀ yín, ẹ dákun, ẹ bá mi subscribe, ẹ bá mi like. Nǹkan tí mo fẹ́ lọ́wọ́ yín olólùfẹ́ mi náà nìyẹn. Ẹ pé mi ò béèrè owó. Ní tí mo fẹ́ náà nìyẹn, ká bá lè mọ láǹfààní àti tẹ̀síwájú nínú ìrìn àjò yìí. Á wá mú ògúnná, á kó sínú kòtò yìí. Ẹ jẹ́ ká ògúnná tó kẹ̀ dáadáa, òun lá kó sínú kòtò yìí. Á wá bu díẹ̀ lára ọṣẹ yìí, ọṣẹ tá ti gún yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò ó. Pásítọ̀ la bá jẹ́ ni, àfáà ni wá ni, wòlíì ni, èyíkéyìí tá bá jẹ́, àbá àjọníṣègùn, a lè ṣe é, ká ṣe sílé kó pọ̀, ká máa bù fún àwọn oníbàárà wa. Tá bá gbèrú complain báyẹn wá, tọ́ta bá pọ̀ lápọ̀jù fún wọn, ẹ jẹ́ ká ṣe é. Á jẹ́ fún wa bí idán, á là fún wa bí òrùn. Báwo la ṣe máa ṣe náà ni pé á gbé omi, a lè rọmi sínú àgé, á gbé sọ́wọ́, á gbé sẹ́gbẹ̀ẹ́ kan. Á wá bu ọṣẹ díẹ̀ níwọ̀nba, á wá máa fi fọ orí. Iná tó ti kẹ̀ yẹn, inú kòtò yẹn la máa fọ orí wa sí. Ṣé ó ti yé yín? Inú kòtò la máa fọ orí wa sí. Ó ní gbólóhùn o. Gbólóhùn náà lélẹ́yìí. Omi ní poró iná. Omi ní poró iná. Á máa fọṣẹ yẹn fọ orí. Omi ní poró iná. Omi ní poró iná. Níjọ́ tí ẹ̀tù bá fojú kaná, ọjọ́ náà ní gbà. Níjọ́ tí ẹ̀tù bá fojú kaná, ọjọ́ náà ní gbà. Níjọ́ tí ẹ̀tù bá fojú kaná, ọjọ́ náà ní gbà. Oṣó ló bá ń bá mi ṣọ̀tá, ṣàwérèpèpè, bá mi pọ̀tá mi o, ṣàwérèpèpè. Àjẹ́ ló máa ń bá mi ṣọ̀tá, ṣàwérèpèpè, bá mi pọ̀tá mi o, ṣàwérèpèpè. Babaláwo ni, oníṣègùn ni, ló bá fògùn burúkú perí èmi lágbájá ọmọ lágbájá, ṣàwérèpèpè, bá mi pọ̀tá mi o, ṣàwérèpèpè. Ọṣẹ yẹn á fi sínú kànkàn bílẹ̀ ni. Inú kànkàn bílẹ̀ la fi ọṣẹ yẹn sí. Á máa fi fọ orí pẹ̀lú gbólóhùn. Babaláwo ni, oníṣègùn ni, pásítọ̀ ni, wòlíì ni, èyíkéyìí ẹni tá bá bí nínú obìnrin tó máa ń bínú mi, tó bá mi ṣọ̀tá, ṣàwérèpèpè, bá mi pọ̀tá mi o, ṣàwérèpèpè. Omi ní poró iná. Níjọ́ tí ẹ̀tù bá fojú kaná, níjọ́ náà ní gbà. Níjọ́ tí ẹ̀tù bá fojú kaná, níjọ́ náà ní gbà. Ṣàwérèpèpè, bá mi pọ̀tá mi o, ṣàwérèpèpè. Omi ní poró iná. Omi ní poró iná. Omi ní poró iná. Níjọ́ tí ẹ̀tù bá fojú kaná, níjọ́ náà ní gbà. Ṣàwérèpèpè, bá mi pọ̀tá mi o. Á wá máa da omi sí. Omi yẹn ni ó wá pa iná yẹn. Tó bá ti wá ṣe báyìí, bá ti fọ orí tán, kànkàn yẹn ẹ jẹ́ ká jù sínú kòtò pẹ̀lú ẹ̀. Ká wá yẹ̀pẹ̀, ká fi yẹ̀pẹ̀ ká fi bò ó, ká fi cover
ní tá a ṣe yìí ọ̀tá tí ò fẹ́ ká rí tá a rí ohun rere ṣe wọ́n á gbé sin kọ́dún náà tó parí kóṣù náà àfi kí n sọ pé kóṣù tó parí tọ́tá bá pọ̀ fún wa ni a máa ń lo iṣẹ́ yìí o tọ́tá bá ti pọ̀ jù táàrọ̀ náà bá yọ la máa ń lo iṣẹ́ yìí omi ní poró ná níjọ́ tí ẹ̀sùn bá fojú kan ná ìjọ náà ní gbà oṣù ló bá ń fòògùn burúkú péré èmi lágbájá ọmọ lágbájá sáwórí pèpè bá mi pọ̀ tá mi ò sáwórí pèpè pásítọ̀ ni àáfàá ni igbá ni àwo ni tó ti yé yín báyẹn níjọ́ tí ẹ̀sùn bá fojú kan ná ìjọ náà ní gbà sáwórí pèpè bá mi pọ̀ tá mi ò sáwórí pèpè ànílò jù bá lọ lórí ètò àṣírí ewé àti gbogbo àwọn bàbá wa lọ́lọ́kan òjọ̀kan iná ní ètò yìí ọlọ́kan òjọ̀kan náà mo sì mú àwọn lábala náà ni mo mú àwọn nǹkan yìí wá ó pọ̀ ńlẹ̀ ó pọ̀ àmọ́ tá a bá subscribe a lè gbádùn ara wa àwọn nǹkan agbára táwọn bàbá wa ń lò ó wà lórí ìkànnì yìí náà mo ṣàlàyé fún yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ṣàlàyé fún yín lọ́lọ́kan òjọ̀kan àmọ́ mu wá sójú móhùnmáwòrán yín lọ́lọ́kan òjọ̀kan ká dẹ̀ ṣe lárí pé bó ṣe rí náà ni mo ṣe sọ yẹn ẹ̀yin tẹ́ ti gbìyànjú àwọn iṣẹ́ tí mo ti fílẹ̀ ẹ sọ fún mi pé bó ṣe rí náà nìyẹn ẹ má dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run bá Elédùmarè lọ́ba tó péye mo wá dúpẹ́ lọ́wọ́ olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin tẹ́ ń share program mi ẹ̀yin tí ẹ like ẹ̀yin tí ẹ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ́ fi ń wò mí ojú náà ò ní fọ́ tẹ́ fi ń gbọ́ mi tí náà ní ìdí owó tẹ́ wá fẹ́ràn dẹ́tà láti máa fi wò mí náà ní fi wọ́n yín porogodo ayé ò nílò fún wa jó orúkọ mi ò yípadà orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín orúkọ mi ni Dr. Abiz Abolade tó bá dìgbà míì máa tún mi létò tó yàtọ̀ sí eléyìí wá ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 08053133142 tàbí 08039333675 tàbí 08146616371 ire o ó dìgbà kan náà.